ọ̀dọ̀ mi ni àwọn èèyàn pọ̀ tó mọ Ibrahim lọ́dọ̀ mi. Ibrahim Ìtẹ̀lẹ̀ àwọn èèyàn pọ̀ tó mọ̀ lọ́dọ̀ mi. Àbá ọ̀dọ̀ mi ni Paso ti mọ̀, ọ̀dọ̀ mi ni Tóyìn Àyìnmákù ti mọ̀, ọ̀dọ̀ mi ni Fẹ́mi Adébáyọ̀ ti mọ̀, ọ̀dọ̀ mi ni so many people ti mọ̀. So tó máa náà ń ṣe fíìmù nígbà kan ó ń ṣe èèyàn máa ń ṣe fíìmù abẹ́lé èèyàn ń ṣe fíìmù dẹ́gbẹ́ èèyàn sì ń ṣe pé wọn ò tí ì mọ̀ wọ́n ibo lọ́ọ́ ti mọ̀ ẹ́ gangan. Àwọn fáǹsì tó pọ̀ ní fáǹsì lọ́jọ́ tèmi wọ́n á sọ fún Ibrahim Yekini pé àwa a mọ̀ ẹ́ through Austin Emmanuel mi. Àwọn fáǹsì tó pọ̀ wọ́n máa sọ fún bẹ́ẹ̀ pé mo mọ̀ Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀ through Austin Emmanuel. Wọ́n máa sọ fún bẹ́ẹ̀ àwọn fáǹsì máa sọ fún àwọn fáǹsì tó bá jẹ́ film lovers tó wo film láti ilẹ̀ tó kì í ṣe àwọn tí wọ́n ń wo social media tó jẹ́ pé fíìmù náà ń wò láti ilẹ̀ wọ́n sọ fún mi pé àwọn mọ̀ Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀ through Austin Emmanuel. So legacy yìí ò lè parẹ́ tó bá ní òun fẹ́ parẹ́ kò ní ṣe parẹ́ nǹkan tó ti wà lẹ̀ ni. So wọ́n mọ̀ èmi through òun wọ́n mọ̀ òun through èmi. So tó bá wá ń trend lénìí kó ṣọ́ra trend through Don Richard ló ṣe dọ́dọ̀ mi through Don Richard ni mo ṣe mọ̀ báwo ni wá ó ní mo mọ̀ ó wá ní ó sọ pé mi mọ̀ òun through ìyá ìyàwó mi wá introduce òun sí mi as a writer òun mo ní ṣe ó mu kólóòsì ìgbà tó ń sọ ni no na how does that even make sense to him mo mọ̀ through ìyá ìyàwó ẹ̀ ló wá introduce mi sí òun. Ibrahim ó jẹ́ ṣọ́ra trend. Don ló máa ń mú káàkiri so Don tó mú káàkiri yẹn gan náà lọ́jọ́ tèmi ilé sọ nípa Don ó ní alábàárín òun ni Don Richard ó sọ so kí ni tèmi wá fẹ́ fi jẹ́ Newton ẹni tó ń mú ẹ káàkiri fáwọn èèyàn pé bá mi lọ sí fíìmù ó pè lálábàárín yẹn ó ní alábàárín mi lásán ni how does that even make sense to you? So gbogbo nǹkan tí yóò máa ń ṣe láyé má ti torí pé àmú trend lọ́wọ́ kó wá bìlífù pé àwọn kan tí o ti rí pé àwọ̀ jẹ́ nǹkan kan mọ́ àwa náà wà tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ rí. Ṣùgbọ́n lẹ́nu bíi oṣù kan àbí oṣù méjì sẹ́yìn a rí ẹni tó yẹ pé tẹ́ ti sọ̀rọ̀ ẹ̀ sẹ́yìn tí gbogbo èèyàn mọ̀ sí Ìtẹ̀lẹ̀ the Icon wọ́n ṣe interview nínú interview tí wọ́n ṣe yìí wọ́n fi ń yé àwọn ènìyàn pé gbogbo àwọn nǹkan tí ẹ sọ nígbà yẹn ni pé kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú comment section tí mo ti bá interview yẹn pàdé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá sọ pé tẹ́ bá sọ pé kò rí bẹ́ẹ̀ ǹjẹ́ nígbà tí arákùnrin yìí yóò sí lára hàn kí ni àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé ǹjẹ́ mi mọ̀ bóyá ẹ bá interview yẹn pàdé ṣé ẹ rí wò kí lẹ fẹ́ sọ sínú nǹkan tí wọ́n sọ. lórí ọ̀rọ̀ ẹ̀ ṣé wọn pé ilé ayé tí yẹn wà yìí o lè bá àyàn ṣe kó má bàa ṣe kó dẹ̀ má mọ̀ ó ti yẹ bí ilé ayé ṣe rí ni ó nọ́mà mo rí pé ó sọ̀tàn kékeré kan ìtàn yẹn mo wá rẹ́rìn mo wá kọ́ pé storyteller kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé orúkọ mi ni Austin Emmanuel tí àwọn èèyàn mọ̀ sí ọba new generation ọba ìgbà tuntun lórúkọ mi. Ẹ ṣeun gan máa fẹ́ kí ẹ bá wa dárúkọ ìlú tí ẹ ti wá torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n wò pé ṣé Ìgbò ni ṣé Yorùbá ni ṣé Haúsá ni mo mọ̀ pé lẹ́ni tí ẹ bá ti dárúkọ fún wọn wọ́n mọ ibi tẹ́ ti wá lóòótọ́ àti àwọn iléèwé tí ẹ lọ láti bẹ̀rẹ̀ títí dé ibi tí ẹ bá dé. Nǹkan tó rí lè ṣẹlẹ̀ ni pé mo máa ń fẹ́ put it straight ibi tó bá bí èèyàn sí tó bá sorí èèyàn kalẹ̀ sí ibẹ̀ ènìyàn máa claim bọ́ ibi táwọn òbí èèyàn bá ti wá ọ̀tọ̀ ibi tí wọ́n bá bí èèyàn sí ẹnìyẹn gangan mọ̀ ìlú yẹn ọmọ Cross River òun lọmọ ìyá àti bàbá tó bí mi lọ́mọ àmọ́ wọ́n wá bí mi sí ìlú Èkó òun ló dífá fún pé Cross River ni mí Èkó ni mí wọ́n bí mi sí ìlú Owódé sorry kò ń ṣe Èkó Owódé Díròkò ni wọ́n bí mi sí so ó dífá fún pé Cross River ni àwọn òbí mi èmi fún ara mi ọmọ Ogun State ni mí ẹ lò bẹ́ẹ̀.
ẹ ṣeun gan-an. Ǹjẹ́ àwọn iléèwé tí ẹ wá lọ ń kọ́? Mo lọ secondary school, mo lọ polytechnic, Osun State College of Technology, SRK, níbi tí mo ti lọ ṣe estate management. Estate management. Wow. Kọ́lọ́run tó kádàrá. Bó bàtà wà ní school yẹn náà, à ń ṣe film, à ń ṣe theatre, à ń ṣe movie. Wow. Ẹ ṣeun. Kọ́lọ́run tó ṣàmì sí. Ẹ ṣeun. Gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa, estate management lẹ lọ kà nílé ìwé gíga. Ǹjẹ́ báwo lẹ ṣe wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé gangan? Mo bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni bọ́lọ̀ ń ṣe fẹ́ kó rí náà ni mo ṣe bẹ̀rẹ̀. Mo bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn bí i 28 years ago tí mo ti fi bẹ̀rẹ̀. Tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀gá mi. Àkọ́kọ́ ọ̀gá mi ni Jẹ̀lílì Ẹrúpọ̀. So Jẹ̀lílì Ẹrúpọ̀ yẹn pẹ̀lú Àjíkìjàgà ni wọ́n jọ wà. So ó dàbí ẹni pé Jẹ̀lílì Ẹrúpọ̀ yẹn kò fi bẹ́ẹ̀ fẹ́ ní interest mọ́. Ó wá transfer mi sí ọ̀dọ̀ Àjíkìjàgà ní 28 years ago. A fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun. Láàárín 28 years tí ẹ ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé, ǹjẹ́ ẹ ṣe ìrántí àwọn ìdojúkọ tó jẹ́ má lè gbàgbé tẹ́ bá pàdé nínú ìrìn àjò yìí? Ìdojúkọ póríṣiríṣi. Ṣé nígbà tá a bẹ̀rẹ̀ ni àbí nígbà tá a ti lógo tán? Èwo nú ẹ̀? Méjèèjì, àwọn tẹ́ bá pàdé nínú ẹ̀. Nígbà tá a bẹ̀rẹ̀ nígbà yẹn lọ́dún náà lọ́hùn. Mo rántí pé tá a bá lọ sí location nígbà tó ẹ̀ tí màá sọ fún wa pé a fẹ́ ṣe scene kan, a fẹ́ ṣe scene kejì, a bá fẹ́ ṣe kẹta. Takọ̀ máa lọ. Inú wa dẹ̀ máa dùn pa lọ. Kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ọ̀fẹ́ ló wá sí scene. But inú wa ṣáà máa dùn pé a wà ní location yẹn. Pé a kàn cash cruise, à ń ṣe gbá, à ń ṣàwo. Tó bá fi wá sí náà, fine. Tó dẹ̀ fi wá sí náà, fine. A ní bànújẹ́. A dẹ̀ serve ọ̀gá wa dáadáa. To the extent pé mi kì í parí àzà gan jẹ. Àjíkìjàgà sọ lọ́jọ́ kan náà ló sọ pé ọmọ yìí ògo ni ẹ́ o, mi tí ẹ̀ tí ní star, mi tí ní nǹkan kan, mi tí ó dà gan, mi tí ṣé mo ti feature nínú fíìmù bíi méjì àbẹ́yẹ kan. Bẹ́ẹ̀ bí one scene two scene gbà yẹn. Àwa wà ń rí àzà lọ́jọ́ yẹn. À ń ṣe rí àzà lọ́wọ́. Mo ti ṣetán lórí set, wọ́n ní kí lọ jókòó. So àwọn kan tí wá bọ́ síbẹ̀ wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́. Ó ṣe cut wọn ni. Ó ní spirit mi sọ fún mi pé mo ní ògo láàrin wa ń bì. Ó ní ìyàwó sì máa ní star. Wọ́n yẹ sọ fún mi jẹ́ ẹ̀yìn. Ọmọ yìí máa lógo. Má rẹ́rìn. Ó ní mi ò kọ́ sọ. Mo sọ nítorí pé mo nǹkan tó ń sọ. Mo sọ nítorí pé mo rí pé o ní passion fún kíní tó ń ṣe ẹ̀. O dẹ̀ tún mọ̀ ṣe. O dẹ̀ tún wá sọ nítorí pé tá bá gbé ẹ lọ sí location gan. O kì í mind bóyá o art àbí o art. Tí ẹni pé o ṣàfẹ́ lọ learn. So bó ṣe wà ní, o máa ní star. Ó dẹ̀ sọ̀rọ̀ sáyé mi. Ó dẹ̀ rí bẹ́ẹ̀. So bó ṣe rí mi. Ẹ ṣeun. Nínú àwọn orúkọ tí ẹ ń jẹ́, ẹ pera yín ní Ọba New Generation. Àwọn olólùfẹ́ yín náà ń pè yín ní Ọba New Generation. A tún rí orúkọ míì tí táwọn èèyàn kan tún ń pè yín ọkọ àwọn emèrè. Kí ló bá àwọn orúkọ yẹn jáde gangan? Ṣe rí ọkọ àwọn emèrè yẹn gangan fúnra ẹ̀. Mo jókòó náà ni mo dẹ̀ rò pé lọ́tùn lósì àwọn èèyàn máa ń ṣùgbà mi gan. Ṣé rí mo máa ń sọ fáwọn èèyàn pé àwọn kan wà tó ṣe bájà. Àwọn emèrè nìyẹn, wọ́n ṣe bájà. Ẹ má gbìyànjú ni ẹ ní gbé wọn ṣubú. Àparapọ̀ ni. So wọ́n wá rí pé ọbọ̀ yìí ọkọ wa ní ẹ o. Ó ti yẹ ọkọ wa ní ọkọ gbogbo wọn ni mí. Ẹ máa kó wọn jọ papọ̀ báyìí tájọ máa wà. Tájọ mọ́ra wa. Ẹ má fọ̀. Tó fi ń pè mí lọ́kọ emèrè nìyẹn. Àtobìnrin, àtàrúgbó, àtomidán. Tó bá ti jẹ́ pé mèrè ni ẹ, èmi lọ́kọ yín. Ẹ ṣeun. Ọba New Generation yẹn kò kí ló sún orúkọ yẹn gangan?
ọba ní generation èmi kọ́ mo fúnra mi mi dédé fúnra mi ó dẹ̀ wà lára nǹkan tó bí àwọn tó pọ̀ nú tọ́wọ́ pé ta fẹ́ jọba lé lórí àwọn mo ti jẹ yìí ná tó sì ń tẹ́ ṣe sí bọ́ba kò dẹ̀ kú ọba mi ò lè jẹ mistake táwọn kan máa ń ṣe ní gan ni ẹnìkan ti ṣe dáadáa jù ẹni lọ ní ayé mu náà múgùn ni ẹ bí ọba jọba ń lù pé ọba ìlú kan ni mí màá máa gbàdúrà táwọn tó wà bẹ́ẹ̀ náà ṣoríire ò ń ṣe dandan kọ́ yìí ṣoríire ju anybody lọ in as much tó ń ṣoríire nínú ìlú mi inú mi máa dùn ní pé wọ́n ń ṣoríire wọ́n ń ṣe dáadáa ìgbà tèmi yẹ wọn ó dùn ní tígbà tèmi ò bá dùn ní wọn ní lóríire ẹ ṣe so mo jọba ní ẹni tó bá wùn kó ṣoríire ó ṣe ní ìdùnnú tèmi ní kó ṣoríire tẹ́ bá ní ó ti ṣoríire ju ẹ lọ kí n tèmi pẹ̀lú yẹn oríire tí ẹ ṣe ni oríire tèmi náà kò dí lọ́wọ́ bó ṣe ń lọ ni àpọ́nlé tó máa fún ó yàtọ̀ sápọ̀lé tó máa fẹ́ mi ọba lòun ọmọ ìlú lòun ọba lèmi ọmọ ìlú lòun aráàlú ni tó ń ṣe dáadáa nú ayé kò ní déwájú mi kó sọ pé tòun bá kàn màá sọ pé gbẹ́ni sí mi o wọ́n ń tìyàn sínú túbò. ẹ ṣeun èmèrè táwọn sọ yìí báwo ló ṣe ń dé èmèrè mọ̀ fún gbogbo àwọn ènìyàn tó pọ̀ máa wo nǹkan tí a ṣe lọ́dọ̀ tòní báwo lẹ ṣe ń dé èmèrè mọ̀. ká ṣe ń dà mọ̀ bẹ́ẹ̀ni tàbá ríra wa dára wa mọ̀ tàbá ti sáìtì ara wa ti dára wa mọ̀ ọmọ ìyá mi ló ń bọ̀ yìí àdèmọ̀ máa ń kíra wa ẹ wá fọ̀. ẹ ṣe mi nígbà sọ gẹ́gẹ́ bí nǹkan tí à ń sọ lọ́dún ẹ ń bá wa sọ àwọn ìdojúkọ ẹni pé ṣé lẹ́yìn ìgbà tí ògo dé lẹ́yìn ìgbà tó ògo dé àwọn ìdojúkọ gbọngàn lẹ bá pàdé tó jẹ́ làmìlaka tó tiẹ̀ fẹ́ jẹ́ kí iṣẹ́ eré orí ìtàgé ó fẹ́ jẹ́ kó sún yín ṣùgbọ́n torí ìfẹ́ tẹ ní sí. àwọn ìdojúkọ tí mo rí kò ń ṣe àwọn ọ̀rọ̀ tí mo fún wa sọ ń pa ẹ̀mọ́ torí àwọn ọ̀rọ̀ tí mo ti sọ táwọn ó ti go viral to the extent pé láàrin bí ọ̀sẹ̀ méjì gbogbo social media mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ lọ́wọ́ tí gbogbo jìjìjì mi ò dẹ̀ sọ ní sọ pé mo fọ́ fóòyàn ọtí mi ò dẹ̀ sọ pé bí mi ò ní sọ mọ́ torí pé mo fọ́ fóòyàn kan torí pé mo ti sọ ni mo dẹ̀ ti sọ táwọn èèyàn ti gbọ́ mi gbọ́dọ̀ máa padà sẹ́yìn mọ́ ẹni tó bá jẹ́ tiẹ̀ kó mu èyí tó bá ń ṣe tiẹ̀ má dì í mú àtàwọn tó bá wá jókòó sí ibì kan dání Austin yẹn ó láì kó máa drag èèyàn kí ló ń ṣe iná ó ń wá ó fẹ́ trend ìyá ẹ̀ mo ti ń trend nígbà kí o tó wọ pátá rárá mi ṣẹ̀ṣẹ̀ trend lánàá mo ti ń trend láyé tó ti ṣayé social media tó ń ta CD so kó lè mọ bó ṣe wúwo tó ó ṣe mo post sí social media mo fi trend mo ṣiṣẹ́ hard work ni ó yẹ kó máa ta CD ó máa ṣe gbá ó máa ṣàwo ó tó lè trend in time yẹn ó máa ṣiṣẹ́ ayé àfẹ́ ta wá trend to the extent pé mo di gbogbo social media mo di mú báyìí pé yes mi ìmọ̀ fíìmù yẹn tó bá fẹ́ jáde ṣá fíìmù yẹn tó bá ti dúró dáadáa fíìmù yẹn kò ní mú nọ́mbà 2 nú ayé lọ́jọ́ tó bá fẹ́ jáde lọ́jọ́ Monday fíìmù tó bá mú nọ́mbà 2 fíìmù yẹn ń try gan so tí wọ́n sọ fún mi pé irú èèyàn bẹ́ẹ̀ yẹn lè sọ pé torí pé fẹ́ trend èwo ọjà pàkọ́ mi mọ̀ ajé ìpàkọ́ lásán tí bá ń rìn pé Austin rìn báyìí kò kọjú sẹ́ni yẹn mo á rí pàkọ́ mi ẹnìkan Austin ló ń bọ̀ jẹ́ ṣé irú èmi ni wọ́n sọ pé mo fẹ́ fi ẹnìkan trend èmi ò ń fẹ́ yàn trend àbí fún ọ̀gá bá fi mi trend nìkan ló kù gbogbo nǹkan tó ń jẹ́ ọmọkùnrin gbogbo nǹkan tí ọmọkùnrin ń ní lọ́jọ́ tẹ̀ní tó jẹ́ pé yes social media tó ń jọ ẹ lójú yẹn gangan fúnra rẹ̀ ní gbogbo platform ẹ̀ kò sí platform ẹ̀ gangan tó máa rọ̀ mi tó kò sí gbogbo nǹkan tó ń jẹ́ ọmọkùnrin kí n bá fẹ́ trend fún tó bá ṣe dáadáa wàá sọ dáadáa ń pa ẹ̀ tó bá ṣe búburú wàá sọ ò ní ṣe búburú kó wá ní kó bá ẹ bò mọ́lẹ̀ kò ní wọ́ọ̀kì náà ọ̀ lè bá ẹ bò mọ́lẹ̀ lọ́dọ̀ orú èmi kò tiẹ̀ lè wọ́ọ̀kì mi lè sọ àwọn èèyàn tó máa ń sọ pé mo forúkọ bò láṣìírí mi lè forúkọ bò yàrá ìyá ẹ̀ kọ̀ọ̀kan láṣìírí bó bá ṣe rádaràdà màá yẹ kò mọ̀ kó ṣe rádaràdà màá dé dárúkọ ẹ straight tí màá ní sọ̀rọ̀ ń pa mi ní sọ̀rọ̀ rárá pẹ̀lú máa fẹ́ sọ̀ máa ní ẹ̀ mo forúkọ bò ẹ láṣìírí àṣírí ìwé ló mú ẹ forúkọ bò ẹ bọ̀bọ̀ ṣe dáadáa wá síbi màá sọ fẹ́ pé ṣe dáadáa sí mi tó bá ṣe dáadáa sí mi màá sọ straight màá dé dárúkọ ẹ so mi ì fẹ́ trend mi ì fẹ́ ṣe nǹkan kan kò jẹ́ nǹkan kò fẹ́ nǹkan kan trend everybody ń ṣe nǹkan ẹ̀ ní lọ́tọ̀ọ̀tọ̀ bọ̀bọ̀ tó bá ṣoríire ó ṣe fáwọn ẹbí ẹ̀ ni ó ṣe fún mi kò dẹ̀ ṣe pé bá ṣoríire ń sìn àbí nǹkan kan ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la ń sìn wọ́n wá fẹ́ ka wíìlì ẹ̀ màá jókòó síbẹ̀ màá máa bá ẹ jà sí kò possible náà ó ń ṣoríire tiẹ̀ ni ó ń ṣe sáyé ẹ̀ ó ń ṣe tèmi sáyé mi so kí ló kàn mí pẹ̀lú tiẹ̀ ó bá ṣe dáadáa màá praise ẹ̀ tó bá ṣe dáadáa
bá ṣe wà yìí náà láwọn ọmọọṣẹ́ tó pọ̀ tó máa sọ fún wa pé ẹ̀wọ́ kẹ̀ àmọ́ rí ìwọ kẹ̀ á ṣe kinní kan ìwọ kẹ̀ kò sí nǹkan tó kàn wá pẹ̀lẹ́ ni ìwọ kẹ̀ gbọ̀ngbọ̀n nígbà tí mo gbé sàárà mi kọjá mọ́ṣáláṣí wàá bá ẹ rí wípé méjì inú òní jáde kó sọ fún mi pé ní industry mo help Austin wọn ìyá ẹ ò ìgbúdò fẹ́ fi kún bóyá ti máa bí ẹ gbé nígbà wo ni o lọ́nà wo ṣàlàyé kò tiẹ̀ lè work pé mi ń tọrọ sìn láti bẹ̀rẹ̀ ìgbésí ayé mi nǹkan tó mọ́ mi lára ni pé ìgbà tí mi ti lórúkọ gan mi lọ tọrọ sìn kọ́mọ́ wa sọ pé ìgbà tí mo ti lórúkọ táyé ti mọ̀ mi ìsìn ìwé mo fẹ́ tọrọ lọ́wọ́ ẹ tí mi ò ṣe rí láyé mi mi ì mọ̀ bóyá fẹ́ ya fíìmù yẹn gbogbo bó bá ṣe wọ̀n ẹ́ kó ìyá tó nú ayé bọ̀bọ̀ tí wọn ò bá ti mú fóònù ẹ̀lú Austin tí mo sọ fún ẹ pé èló ni o fẹ́ san mi ò ní lè gbáyé yẹn mo lè wá ṣe fún ẹ lọ́fẹ̀ẹ́ tó bá sọ fún mi pé iye báyìí ló ní tó bá tẹ́ mi lọ́rùn màá dẹ̀ sọ fún mi pé mi kì í gbáyé yẹn nú ayé o ò lè sẹ́ǹdì ẹ̀ sákàǹtì mi kì í gbà bọ̀ máa wá ṣe fún ẹ lọ́fẹ̀ẹ́ mo fi dá ẹ lóko òwò ni mo ti ṣe fún àwọn èèyàn tó pọ̀ àwọn aláìmoore tó ń padà sọ pé ta lòun ọ̀pọ̀ gan-an wọn ṣe ẹ̀kan kò ṣe méjì kò ṣe mẹ́ta ọ̀ kò sí nǹkan tá a fẹ́ sọ sí yẹn it's nothing ṣàrú àwọn àyè nǹkan kò lè mì mí mọ́nú ayé ìmọ̀ bí kíní ẹ̀rẹ́ fẹ́ le tó àti jagun débi level pé wọ́n rò bóyá ẹ̀kọ́ ti gbàgbé mi lọ́kàn wọn tọ́lọ́run ò wá fún wọn ṣe tó jẹ́ pé nǹkan tí wọ́n ṣe inú ayé ẹ̀ làwa náà jọ ń ṣe inú ayé ó ń fún wọn ní problem báwọn ṣe rò bóyá àwọn ní fáǹsì yẹn fáǹsì tí wọn yẹn náà ò rọ́ tèmi tó bá jọ bí eré ẹjọ́ jọ dà wá sí títí o ẹ fi social media lẹ̀ for real life pé èmi tí bá ń bọ̀ níbì kan níbì kan Austin ń bọ̀ ń bẹ̀ ẹni tó kì í kí mi ẹni tó yé tì mí tó bá rí mi á bá mi sọ̀rọ̀ ẹ̀yẹ́ Austin ìjókòó nkéré inú ayé tí mo wá fẹ́ bínú ẹ̀ fún tó bá ṣorí ló ṣe fórí ara ẹni. ẹ ṣeun gan-an a rí pé lẹ́nu bíi ọdún díẹ̀ sẹ́yìn a rí pé ẹ ṣe sinimá kankan kódà gan nínú àwọn ìwádìí tí ẹ ṣe wọ́n tẹ̀ sọ pé ẹ sí ní ìlú tí a wà yìí bàbá kí ló fà á kí ló ṣẹlẹ̀ ní gbogbo ìgbà yẹn. ara àwọn ìdojúkọ náà ni àwọn ìdojúkọ tí mo sọ pé mi tẹ̀wé máa sọ̀rọ̀ ń pa ẹ̀mọ́ tó ti lọ tó ti bá past lọ tọ́lọ́run ti bá yanjú ẹ̀ tó ti kúrò mẹ́ káàfẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀mọ́ rárá tó ti di pé ó ti padà sí bá a ṣe wà ó ti padà sí bá a ṣe fẹ́ ẹ bá fẹ́ ya fíìmù 3-4 lé ní a máa yà lójú kan a máa pe location tó sẹ́ni tó fẹ́ bí mi èmi tó wá ní tactics pé ẹ jọ ó da ìwọ anybody mi ìlú anybody ń bí mo fẹ́ lo new face kò sí nǹkan tẹ́nìkan fẹ́ ṣe fún mi o lè bí mi pókú bí kí n fẹ́ gbé gbà nǹkan tó wù mí mo ṣe yẹn Austin wà lẹ̀ pọ̀ ó ní ìgbéraga mo ní gidi yóò fò mo ní gan ó dà kó ní ìgbéraga ju kó sọ fún ẹ pé kó sọ fún ẹ pé ní yẹ̀yẹ́ ni ẹ jẹ́ kó sọ fún ẹ pé gbéraga múgù ni wọ́n ní sórí ẹ̀dá tó bá ti wà tó bá ti nígbàgbọ́ pé ó ò lè yàn mí jẹ kí n gbà ó lè sọ fún mi pé ṣègbésí ayé ẹ báyìí kó o gbà ọmọ àrí ẹbí ẹni tó gbéraga ni wọ́n fẹ́ kọ́ máa tiẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí kọ́ wá tiẹ̀ débi tó fi máa padà lẹ́yìn ẹ̀ it's better kó ọ́zù fúnra ara ẹ nǹkan tó bá wùn kó ṣẹlẹ̀ sí ẹ ní ọ́zù yẹn ní táìmù yẹn ìwọ fúnra ẹ ló dá fèsì ẹ̀ wọ́n bá sọ Austin gbéraga mo ní kódà Johnson àjọǹjì bí a kẹ́ má bínú ẹ lò bẹ́ẹ̀. ẹ ṣe orúkọ wọn nínú àwọn ìwádìí tí a ṣe a rí pé a rí nínú àwọn ẹgbẹ́ Afrimen níbi tí àwọn big boy inú industry a rí nínú bẹ̀ ṣé kò sí tẹ́ fi wà lára wọn. everybody ló lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ ẹnìkan big boy ẹ̀yin lè máa ń categorize ẹnìkan sí big boy àwa náà lẹ́gbẹ̀ẹ́ tiwa àwọn náà lẹ́gbẹ̀ẹ́ tiwọn so tẹ́ bá wá ti sọ pé àwọn kan big boy kí òkè àwọn tó kù tọ́sí níbẹ̀ wọ́n ṣe big boy ó wrong everybody ló lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ àwọn tó wà níbẹ̀ yẹn wọ́n rí àwọn big boy àwọn tó wà lọ́dọ̀ tèmi náà wọ́n rí àwọn big boy ẹ má fọ everybody ó ṣe kí ni ó ń ṣe tiẹ̀ ni ó ṣe lọ́dọ̀ kí gbogbo akọ́ra aṣojú kan náà àwọn kan máa wà báyìí àwọn kan máa wà báyìí ó ti yé yín so ẹ má máa fojú underrate pé àwọn kò sí ń bí
àwọn ọkùnrin ìgbà yìí lọ́wọ́ no everybody ló ń ṣe kí ni òun ló ní ẹsẹ̀ lẹ̀ everybody dẹ̀ ló ṣe kí ni tó bá ti ní fèsì yìí ló ní fáǹsì ẹ̀ kò sí bóyá fẹ́ ṣe inú ayé kọ́ bá sọ wọ́n pé ẹnìkan dájú ẹ lọ sọ fún wọn pé ìwọ̀n kan dájú ẹlòmíì lọ tọ́lọ̀ bá ti fún ẹ ní fèsì ọmọ fẹ́ yẹ kó dàbí ẹni pé ò wà relevant ọmọ fẹ́ yẹ kó look stupid ọmọ fẹ́ yẹ kó dàbí ẹni pé ẹni yóò tẹ̀ já mọ́ nǹkan kan ìwọ ló máa jára ẹgbàá lọ́wọ́ máa sọ fún wọn pé irọ́ ló pa sẹ́ẹ̀ sórípò tó wà èmi àti ẹjọ́ wà ń bẹ́ẹ̀ ni tó bá jọ bí eré ẹ̀dà wá sí títì. ẹ ṣeun gan ẹ ṣeun gan gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa ẹ ní ẹ fẹ́ mẹ́nubà àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ torí pé ó ti jẹ́ bí past tó ti ẹ ti sọ tẹ́lẹ̀ ṣùgbọ́n lẹ́nu bí oṣù kan àbí oṣù méjì sẹ́yìn a rí ẹni tó yẹ pé tẹ́ ti sọ̀rọ̀ ẹ̀ sẹ́yìn tí gbogbo èèyàn mọ̀ sí Ìtẹ̀lẹ̀ The Icon wọ́n ṣe interview nínú interview tí wọ́n ṣe yìí wọ́n fi ń yé àwọn ènìyàn pé gbogbo àwọn nǹkan tí ẹ sọ nígbà yẹn ni pé kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú comment section tí mo ti bá interview yẹn pàdé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá sọ pé tẹ́ bá sọ pé kò rí bẹ́ẹ̀ ǹjẹ́ nígbà tí arákùnrin yìí yóò sí lára hàn kí ni àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé ǹjẹ́ mi ì mọ̀ bóyá ẹ bá interview yẹn pàdé ṣé ẹ rí wò kí lẹ fẹ́ sọ sí nǹkan tí wọ́n sọ nínú interview yẹn. adóṣe rí pé mi ò fẹ́ sọ much lórí ọ̀rọ̀ ẹ̀ ṣé wọn pé ilé ayé tí wọ́n wà yìí o lè bá àyàn ṣe kó má bàa ṣe kó dẹ̀ má mọ̀ ó ti yẹ bí ilé ayé ṣe rí ni ó nọ́mà mo rí pé ó sọ̀tàn kékeré kan ìtàn yẹn mo wá rẹ́rìn mo wá kọ́ pé storyteller kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé a lè jọ máa ṣe nǹkan kan bá ṣe wà yín sìn ká máa jọ ṣe nǹkan papọ̀ èmi àti ẹ̀yin ọ̀ kẹ́lì máa ṣe tiẹ̀ ń bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ kéèyàn kọ́kọ́ máa rí kọ́ máa mọ̀ kẹ́nìkan wá láti ibi kó wá mú wá sí ibà kó wá bẹ̀rẹ̀ sí ní rí láti ibẹ̀ ṣùgbọ́n tó wá yá ó wá bẹ̀rẹ̀ sí ní kà ń pé mo ti ṣe kinní kan mo ti ṣe gbà sílé yín nìyẹn sádùúgbò yín ó ní mo gbọ́ tó sọ pé ó ní ọ̀rẹ́ iṣẹ́ lájọ ń ṣe Mógùn ni Mógùn ló máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn torí pé nílé ayé tíyàn wà yìí ẹni tó bá gbaṣẹ́ lọ́wọ́ èèyàn ó gbalẹ̀ ayé lọ́wọ́ ẹ̀ ẹni tó bá jọ ń ṣe ọ̀rẹ́ iṣẹ́ òun gangan òun lẹ̀mí ẹ̀ òun gangan ni ẹni tó jẹ́ pé ò gbọ́dọ̀ sùn kó lajú kó sùn jù kó gbọ́dọ̀ mú fóònù pa ẹ̀wọ̀ ibẹ̀ lọkàn ẹ̀ máa wà jù torí pé ọ̀rẹ́ iṣẹ́ yẹn gangan òun gangan ló fi ń dé èèyàn òun gangan ló fi ń pè ẹ́ ní orúkọ tó ń pè ẹ́ lénìí tó wá ní ọ̀rẹ́ iṣẹ́ that is your best friend ẹni tó ń gbóúnjẹ sí tébù ẹ ní best friend yẹ ẹni tó ń fún ẹ contract ẹjọ ń ṣe contract tó yẹ pé 247 òun ní best friend yẹ Mógùn ló máa ní ẹnìkan èmi àti ẹjọ ṣe kékeré tí ò ní impact kankan gbèsè ayé ẹ and you are thinking that ó wà important bẹ́ẹ̀ni tó ń gbóúnjẹ sórí tébù ẹ lọ ní ẹjọ wà tó yẹ pé 247 ọ̀rọ̀ ṣẹ́ bó ṣe fẹ́ dé èèyàn ni that means pé Mógùn ló máa ronú bẹ́ẹ̀ yẹn bóyá fẹ́ tà láti fish out àwọn nǹkan tí ò bóyá àwọn audience wọn gbẹ kì í ṣọ̀rẹ́ ìgbà tó máa tó wá sọ ní ọ̀rẹ́ iṣẹ́ lásán là ń ṣe àwọn kan wà jọ ń travel lọ sí UK like mọ bó ṣe máa sọ wàá sọ straight kò wọ́n má yà bàrà kò bá sọ pé kò kì í ṣọ̀rẹ́ mi náà láti ilẹ̀ òun ló ń bá mi ṣe èmi ò bá ṣe ó ṣe yẹ kó sọ nìyẹn ṣe ti yé báyìí kó sọ bẹ́ẹ̀ ni ó ṣe é ṣe táwọn ọlọ́gbọ́n tó lóye kọ́ bá ṣe kíni kọ́ bá sọ pé òótọ́ ló sọ ó nọ́mà ókè ẹni ló ń bá ṣe n ò bẹ́ mi ṣe bọ́ àwọn tó bá sọ bẹ́ẹ̀ àwọn tó wá mọ̀ wọ́n wá sọ fún pé ọ̀gbẹ́ni ìwọ ló ń bá ṣe òun kọ́ ló ń bá ẹ ṣe torí pé everybody àfi tó bá jẹ́ ọlọ́tẹ̀ ní Yorùbá industry lẹ́nìí wọ́n máa yín mú sọ̀rọ̀ tó sẹ wọ́n á yín mú sí bọ̀ wọ́n ní bá sòótọ́ ọ̀rọ̀ wọ́n kàn máa yín mú sí báyìí ṣe rí táìmù kan máa wà ó máa fún ìpè gbogbo àwọn tó wà ní sàkání ẹ̀ ló fẹ́ràn ẹ̀ ló lọ́ọ̀fù ẹ̀ òun ní táìmù tóun wà pẹ̀lú mi yẹn
pé mi feel pé gbogbo àwọn tó wà pẹ̀lú mi ló love mi táìmù yẹn nìyẹn táìmù tóun náà wà so máa feel pé gbogbo àwọn tó wà ní sàkání òun ló love òun ò ní lè sọ fún pé for instance last person pé mi ò tiẹ̀ kọ́kọ́ rí interview yẹn gbà tó mú wá bá mi pé ṣé o rí mi really ṣé òun ló sọ àbí ai àwọn lóhun ni o mo ní ok mo ti gbọ́ àṣà tá a ti ń dá ti pẹ́ lọ́ṣẹ̀ṣẹ̀ gbé wá sí 2026 dá tiẹ̀ mọ̀ a ti ń dá ti pẹ́ òyà ọ̀rẹ́ ni máa dá bóyá ọmọ Gen Z wọ́n ṣẹ̀ gbọ́ ni lọ́ṣẹ̀ tí èkì ẹ̀ gbé dá tiẹ̀ mọ̀ we have been saying it quite a long time a ti ń sọ dá tiẹ̀ mọ̀ èkìní kan tó wọn bá ní mi kì í ṣọ̀rẹ́ òun bọ̀ ọ̀rẹ́ mi lòun. ọ̀rẹ́ yín ni ẹ ṣeun ẹni tí à ń sọ Ìtẹ̀lẹ̀ The Icon báwo lẹ ṣe pàdé báwo gangan lẹ ṣe mi ǹjẹ́ ṣe rántí. Don Richard ló mú dọ́dọ̀ mi Don Richard ló mú Don Richard ló máa mú káàkiri gbà yẹn from one place to another Don Richard ló máa mú káàkiri nítorí pé Don Richard ló máa bá direct Don Richard náà ló máa ń bá èmi náà direct nígbà yẹn bí i iṣẹ́ méjì mẹ́ta kan so mo gbọ́ tó sọ pé òun mọ̀ mí true sherry mú kọ̀ rẹ́rìn báwo lè ṣe jọmọ́ra wọn nínú yẹ kí n lọ rí àwọn nǹkan tó pọ̀ Don Richard ló yẹ kí n mọ̀ Don Richard ló mú wá Don Richard ló wá mi direct ìgbà tí Don Richard wá bá mi direct tá à ń ṣiṣẹ́ lọ́wọ́ ó dẹ̀ mú wá pé Ìtẹ̀lẹ̀ o kankan bẹ́ẹ̀ mi ì mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ ó kàn ní òkè kí n ní ó yá ẹ̀ mú wá ó dẹ̀ mú wá ó dẹ̀ ṣe sí tó fẹ́ ṣe mo gbọ́n pé náà máa ń bá sherry máa ń bóun ṣiṣẹ́ anybody ló lè bẹ anybody ṣiṣẹ́ sherry lè bá ṣiṣẹ́ I don't know mi ti ẹ̀ mọ́ mi come across ẹ̀ rí ní ayé mi so after àgbà tó mú wá sí location mi after àgbà tó mú wá location mi mo wá ṣiṣẹ́ mo pè é lẹ́ẹ̀kan ìgbà tó dẹ̀ yà ó wá fẹ́ ya fíìmù kan kò ṣeé mú yẹn ló wá ní kí wá bóun pm iṣẹ́ yẹn fine gbọ́dọ̀ lọ bá ṣe pm ẹ̀ nígbà yẹn tí wọ́n bá dé bá pm ẹ̀ a dẹ̀ ṣe lẹ́yìn yẹn a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe papọ̀ ó dẹ̀ ń pè dáadáa sí mo dẹ̀ mú mọ́ra a dẹ̀ bẹ̀rẹ̀ ní friendship ti bẹ̀rẹ̀ so friendship náà kì í bẹ̀rẹ̀ ju ibì kan náà lọ so mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbogbo time tá a dẹ̀ ń sọ yẹn wọ́n ti mọ̀ ẹ̀mí we're still struggling you get it so suddenly ọlọ́dẹ gbéṣẹ́ ẹ̀dí pé mi ọlọ́dẹ gbéṣẹ́ ẹ̀dí in anybody mo carry everybody along àtòun at everybody mo carry along so tó bá wá dọjọ́ ènì tó ní ọ̀rẹ́ iṣẹ́ lèmi àtòun jọ ń ṣe ẹni tẹ́jọ́ ń ṣiṣẹ́ tẹ́jọ́ ń jẹun lórí tébù tó mọ lé mi kò ń ṣọ̀rẹ́ mi kò ń ṣọ̀rẹ́ mi kò ń ṣọ̀rẹ́ mi kò ń ṣọ̀rẹ́ mi ṣó ronú kó tó sọ nítorí pé mọ̀ pé mo fòun ṣe best man lọ́jọ́ wedding mi how kò dẹ̀ ń ṣọ̀rẹ́ mi kò ronú ni ó ń ṣọ̀rẹ́ èèyàn ó fẹ́ ṣe best man lọ́jọ́ wedding ẹ̀ bóyá kó break ẹ̀ down fúnra rẹ̀ kó jókòó kó ronú pé ṣọ́rọ̀ tí mo wọ́n sẹ́yìn ṣó make sense kò make sense rárá o tí kò bá mọ̀ o kò ń ṣọ̀rẹ́ ó ṣe wedding ó fi ẹ́ ṣe best man lọ́jọ́ wedding ẹ̀ ó lóun kì í ṣọ̀rẹ́ mi first traveling mi bí 10 years ago or 12 years ago tí mo kọ́kọ́ travel lọ sí Egypt nígbà yẹn ó wà lára àwọn tó wá ṣe surprise fún mi nígbà tí mo délé mi kò dẹ̀ ń ṣọ̀rẹ́ mi Ibrahim nǹkan tí mo kàn máa sọ fún ni pé kó má jẹ́ kí nǹkan tó ń rí ń sìn bí ẹni pé bóyá mò ń trend kó wá jẹ́ kó ṣùrù bòun lójú àwa náà dẹni àná o bóyá ó dẹ̀ ń rú lójú dẹni kó padà kó jókòó kó tú brain ẹ̀ ṣe o nítorí pé lénìí fíìmù ló easy jù láti trend fíìmù tí ẹ lè trend ní èní kí fíìmù Austin trend ní àárọ̀ la
kò ní meaning pé fíìmù ẹ̀ ń trend àbí fíìmù Austin ò trend lọ́wọ́ o ti wá rí Austin pé ta lòun ká lẹni tó ti gbóúnjẹ sórí tébù ẹ̀ rí ó rọrùn. ẹ ṣeun gan-an nínú àwọn nǹkan tá a tún gbọ́ wọ́n fi yé wa pé ẹ pọ̀ wọ́n ní ẹjọ́ ń gbé ní sáìdì ọgbà nígbà yẹn wọ́n ní ẹjọ́ ń gbé kódà wọ́n ní fíìmù àkọ́kọ́ tí ẹ máa kọ́kọ́ ṣe wọ́n ní ẹni tí ẹ fẹ́ níyàwó wọ́n ní ìyá ẹ̀ ló kówó lẹ̀ fún yín pé Ìtẹ̀lẹ̀ The Icon wọ́n ní ó mọ̀ sí gbogbo nǹkan yìí. ó mọ̀ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí nǹkan tí a gbọ́. òun rẹ̀ pé ó sọ fún yín pé òun lòún sáyìn ìgbà tó fẹ́ kówó lẹ̀. ẹ bìlíìfù kan tẹ́ bá rí tí social media kẹ́ nígbàgbọ́ Ìtẹ̀lẹ̀ The Icon mọ̀ ń pa kíni jọ́ mo mọ̀ bó ti ṣe fíìmù kí tó mọ Ibrahim produce kí tó mọ Ibrahim so even for fíìmù tí mo sọ pé mo fi tọ́fi mú wá gan pé àti Don Richard ó gbìyànjú gan even bí Don Richard ṣe ń bá mi direct tó Don Richard fún àwọn òní sọ pé mo mú Austin lọ síbi kan rí pé ẹ bá mi lo Austin kò ṣẹlẹ̀ nínú ayé mi ń ṣe Don ló máa ń mú káàkiri so Don tó mú káàkiri yẹn gan náà lọ́jọ́ tèmi kí ló sọ nípa Don ó ní alábàárín òun ni Don Richard ó sọ so kí ni tèmi wá fẹ́ fi jẹ́ Newton ẹni tó ń mú ẹ káàkiri fáwọn èèyàn pé bá mi lọ sí fíìmù ó pè lálábàárín ẹ ó ní alábàárín mi lásán ni how does that even make sense to you so gbogbo nǹkan tí yóò máa ń ṣe láyé má ti torí pé àmú ń trend lọ́wọ́ kó wá bìlífù pé àwọn kan tí o ti rí pé àwọ̀ jẹ́ nǹkan kan mọ́ àwa náà wà tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ rí àdẹ̀ wá bá ó mọ̀ mí pé òun fúnra mọ̀ pé òun ò ní pè mí sí fíìmù kí n dá lóhùn gan wá pa ká má ti wà sọ pé mo wá pè mí sí fíìmù fún ìmọ̀ owó nìyẹn ṣé fíìmù tí mo ti ṣe àbí èwo bó wá jẹ́ sinimá ni mo ti ṣe tó bá ti yẹ níyẹn ìdíwọ́ ṣe orí remix ni ṣé wọ́n ní nìyẹn. ẹ ṣeun gan-an láti bí ọdún kan sẹ́yìn a rí ní social media back to back ní pé ojúmọ́ kan ò ní mọ́ kẹ má gbọ́n orin bá wa sí kẹ má fi sí social media irú connection wo ló wà láàrin ẹ̀yin àti bá wa sí tó fi jẹ́ pé gbogbo gbàtẹ́ fi wà UK ẹ̀yin àti content èmèrè tí ẹ̀ ń ṣe yìí òyìnbó tẹjọ́ ṣe content yẹn orin bá wa sí máa wà ń bẹ ẹ má sọ̀rọ̀ bá wa sí ṣáà irú ìbáṣepọ̀ gangan lẹ́ni pẹ̀lú bá wa sí. láti bẹ̀rẹ̀ ìgbésí ayé mi bí mo fẹ́ sọ pé mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbọ́rin mo bẹ̀rẹ̀ sí ní gbọ́ Paso gbàm àti Fẹlá lẹ́yìn Paso mo gbọ́ Fẹlá so gbogbo àwọn orin tó kù ó máa ń jọ bí ẹni pé kí èèyàn lágbo èlò létí èèyàn yà mi ò mọ́rọ́ pa lẹ́yìn Paso tó máa ń ginger spirit mi tí n bá ti gbórin yẹn torí ẹ̀ nígbà kan tí Paso sọ pé àwọn ò mọ orin kọ entertainer làwọn mo ní ṣé Paso wáìn ni wà àṣẹ stop ẹ̀ àṣé Paso gbé wa ń gogo ni àmọ́ pé gbé wa ń gogo nígbà yẹn ìgbà tó yá la wá sọ̀rọ̀ pé ó wá tuntun sọ pé ṣé búrẹ́dì lòun tà kóhun tó wá ní star yìí ṣe gbórin yẹn náà mo sọ pé òkè ó kọ́kọ́ gbé yín gogo ni ẹ̀ kọ́kọ́ dà lọ́wọ́ ẹ̀ ó wá fún àyẹn padà Paso ń kọrin yàtọ̀ sí pé Paso ń kọrin Paso tún dà lọ́mọ ẹ̀dá Paso ti ṣe dáadáa fún mi gan-an ayé ó dà Paso nìkan ní entertainer táàjọ wà nínú entertainment yẹn tó ṣe dáadáa fún mi. lẹ́yìn ìgbà tẹ́ padà wáyé. àti lẹ́yìn tipẹ́tipẹ́ o àti tí mo padà wáyé méjèèjì Paso ti ṣe dáadáa fún mi sẹ́yìn ó tún ṣe dáadáa fún mi again. Paso nígbà tí mo ti dé UK Paso tún ṣe ó tún ṣe fún mi débi pé nígbà tí mo tún dé UK ó tún ṣe launching fíìmù fún mi Captain 001 ó ṣe launching fíìmù yẹn fún mi
ó ṣe lọ́fẹ̀ẹ́ pé Austin irọ́ nǹkan kò gbọdọ̀ ṣe Austin. So Paso máa ń fìfẹ́ hàn mí débi pé yàtọ̀ sí pé owó fúnfún ni Paso ti ṣí àwọn ọ̀nà tó pọ̀ fún mi gan. Àwọn fáǹsì Paso kan wà tó yẹ pé wọ́n bá nawọ́ sí ẹ Ọlọ́run nawọ́ sí ẹ ni. Tó yẹ pé wọ́n sọ pé Austin àfẹ́ràn Austin fáǹsì Paso ni wọ́n láti ilẹ̀ ni o láti bí 14-13 years ago làwọn kan tó máa dédé send owó sàkáǹtì yẹn gbà Austin àfún ẹ ni ó jẹ́ fáǹsì Paso tó jẹ́ fáǹsì Paso Austin àfún ẹ Austin àfún ẹ Paso lápọ̀nlé rárá gan-an wọ́n lálùbáríkà wọ́n lápọ̀nlé wọ́n mọyì èèyàn tí mo ṣe máa ń pọ́n wọn lé àwọn náà máa ń pọ́n mi lé tó bá rí mi wọn kì í fojú yẹpẹrẹ mi ọ̀dẹ̀ kì í fẹnu yẹpẹrẹ mi rárá tó bá ti rí mi Paso Austin Pasuma wọ́n mọ̀ fúnra wọn pé mo nífẹ̀ẹ́ àwọn wọ́n mọ̀ gọ́gọ́gọ́gọ́ pé Austin nífẹ̀ẹ́ mi bó dẹ̀ ní tọkàntọkàn ni o ẹnìkan ní kí Paso bá ṣe nǹkan mo kàn rẹ́rìn ó ní ẹrẹ́rìn ni mo ní èèyàn ni wọ́n lóòótọ́ o kò sẹ́ni tí ó lè ṣẹ̀yàn o mo ní tí Paso bá ṣẹ̀ mí lọ́jọ́ kan gbogbo àwọn dáadáa tí Paso ṣe pọ̀ gan débi pé màá kàn máa mú dáadáa ẹ̀ máa fi dì ní so possible kan máa ṣẹ̀ mí tí dáadáa máa fi parẹ́. Wọ́n ti ṣe dáadáa púpọ̀ gan. Púpọ̀ tí dáadáa yẹn tó ṣe wá pọ̀ tó yẹn màá kàn máa mú ẹyọ kọ̀ọ̀kan máa fi dì tó bá ní Alhaji wàá kàn tí wọ́n ti tó ṣe wàá fi délé ó ti lọ náà nìyẹn ilé ayé mi ṣe tíyàn bá ṣe dáadáa màá sọ bó bá ṣe dáadáa màá sọ tí mo fẹ́ fi ẹ́ tírẹ́ǹdì fún fọ́ èmi fúnra mi fẹ́ pé tírẹ́ǹdì ayé ni mí bọ́bọ́ àwọn tó fẹ́ bú mi pọ̀ àwọn tó fẹ́ praise mi pọ̀ ògo ló ń perú ẹ̀ wọ́n fẹ́ bú ẹ wọ́n dẹ̀ fẹ́ praise yẹ ògo nìyẹn ò ń ṣiṣẹ́ wọ̀ bú ẹ ò ń ṣe entertainment ó dé comment section ẹ ò rí èbú ó dẹ̀ ló ń ṣe entertainment wọ́n kàn ó mọ nǹkan tó bá ti nǹkan tó ń wò mí lára ni pé òun náà gbìyànjú àmọ́ tó bá ti jógo tó bá dé comment section ẹ tó bá ti bẹ́ ìbú mbẹ̀ lọ ṣiṣẹ́ dáadáa sí ó ní láti láwọn tó like ẹ ó ní láti láwọn tí ò like ẹ rárá without reason ó dẹ̀ lè convince àwọn tó like ẹ ó lè convince wọn ó lè fowó convince wọn ìfẹ́ tó ń wò yẹn látọkàn ló ti máa ń wá so tó bá fẹ́ fowó rà ó máa ń le díẹ̀ á kàn máa gbowó yẹn lọ́wọ́ ẹ̀ ni á kàn máa gbowó yẹn lọ́wọ́ ẹ̀ ni bọ̀ nínú ẹ̀ kò nífẹ̀ẹ́ ṣùgbọ́n mi ṣe wá wà yìí o Austin ọmọ Emmanuel ọlọ́wọ́ àmì wà ìjọba ní Austin kìíní kan Austin báwo àwọn kan sọ fún ẹgbẹ́ sórí ẹ̀ yìí Austin èwo ló ń sọ Austin pọ̀ fà wọ́n ní àkíní tó sọ fún Austin èmi fúnra mi mọ̀ kò ìgbà ló bá sọ fún mi bá ní wàhálà ọ̀bọ̀ ẹ̀gbọ́n pọ̀ ìgbéraga ẹ̀ pé mo láìkí yẹ́ wá sọ pé mo ní ìgbéraga bàjẹ́ torí mo ní ẹni ìgbéraga ìgbéraga ló ń gbé yàn ṣọlẹ̀ ṣọ́tẹ̀ lè wò jákujàku bó bá fẹ́ ṣọlẹ̀ wà ṣọlẹ̀ dànù kó má ní ìgbéraga rárá tó bá fẹ́ ṣọlẹ̀ wọ́n máa ṣọlẹ̀ bí wèrè bàbá báyọ̀ sọ pé Wasiu Ayinde ní ìgbéraga nìyẹn Wasiu Ayinde ní ìgbéraga ta ló ṣe dáadáa tó ní gbogbo àwọn tó sọ pé Wasiu Ayinde ní ìgbéraga kẹ́nìkan jáde kó sọ pé òun ṣe dáadáa tó Wasiu Ayinde nínú ayé gbogbo àwọn tó ń kọ́mẹ̀ntì ó ní ìgbéraga ó ṣe kọ̀ jáde kó sọ fún gbogbo ya nínú ayé mo ṣe dáadáa bí Wasiu Ayinde lè máa sọ pé múra ẹ̀ ń gan ni bàbá lọ sí mi ẹni tọ́lọ́run bá ti dá ọ dà nìyẹn ó lè máa expect mi kó máa rí mi ń sìn kó máa mọyì ara mi máa mọyì ara mi bóyá tó bá yẹ pé kan tó ń bí ẹnu nìyẹn switch off television ẹ. Wow. Ẹ ṣeun gan. Gbogbo ìgbà tí ẹ fi lọ sórí social media tẹ fi ń grant interview tẹ fi ń sọ̀rọ̀ nípa ọ̀rẹ́ yín ẹni tẹjọ́ ń ṣiṣẹ́ colleague yín tẹjọ́ ń ṣiṣẹ́ ẹ fi ń sọ̀rọ̀ ìgbà yẹn. Ṣé ẹ rí bígbà pé ẹ fẹ́ máa compete pẹ̀lú wọn tó dàbí gbà pé bóyá competition ní pé ó ṣe wá jẹ́ ìsìn nígbà tó ti pé ó dà pé òun náà ti wá lògó táyé ti mọ̀ lẹ́ṣẹ̀ wá ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí ṣé àwọn èèyàn sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ fún yín ní gbogbo ìgbà yẹn. Òun ní kọ́kọ́ ní mo dárúkọ ẹ ní interview creative mentality àwọn èèyàn máa fi rò bẹ́ẹ̀ because mi mention wọn nìkan
even nǹkan mi dédé mention ní interview àwọn tí mo fẹ́ mention ní interview gangan mo mention so ọ̀rọ̀ ẹ̀ kọ̀ kọjá ń bẹ̀ náà ni mo dẹ̀ mention ta lóhun tí mi ò lè mention ológo tọ́lọ́run ni àbí onísítà tó Jésù bọ̀bọ̀ ẹ má máa àwọn nǹkan mímọ̀ máa tẹ máa ń fọ́ ní iwájú yín nìyẹn kò ṣe wájú èmi ó ní sí ọ̀dọ̀ àwọn tí àtàwọn fáǹsì ẹ̀ lọ́jọ́ ń wò wọ́n ẹ̀sọ́ iwájú ṣé iwájú irú èmi ló máa sọ pé òun ti ní kinní ni èmi gbogbo nǹkan tí ẹ̀dá bá wùn kó dà ó dà fúnra ẹ̀ ni gbogbo star tó fẹ́ ní o ní fúnra ẹ̀ ni ó lè ní síwájú mi àgàgà kó wá jẹ́ pé ẹni tí mo mọ bó yẹ dìde gbogbo nǹkan tó bọ́bá ó lè dọ́ lóhùn mi lè dọ́ lóhùn ó lè dọ́ lóhùn star yìí náà lájọ máa ní star tó ní ẹ mo ní jọ sọ́sọ́ wọn pé nǹkan mi wà lẹ́yìn star ni ọ̀bọ̀ legend ni mi àwọn tó ń bọ̀ lẹ́yìn ilé nìjọba rí mi àgbà ló ń bọ̀ yìí so kí ni mí ni ẹ̀ iṣẹ́ tí yẹn ṣe bí 28-29 years ago ọmọ mi wọ́n ti bì fọ́nì nìyẹn ni so kò yí sí tọ́lọ̀ máa mú wa àmì àṣọ Ọlọ́run àmì o àmì àṣọ Ọlọ́run láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé yìí ìjẹ́ ìrántijọ́ tí inú yín dùn jù àti pé kí ló ṣẹlẹ̀ sí lọ́jọ́ náà lọ́rùn. gbogbo ìgbà nínú mi máa ń dùn gbogbo ìgbà tó sọ pé inú mi bàjẹ́ ẹ̀ náà mo rí pé mo rí challenges ni ó dẹ̀ wáyé bẹ́ẹ̀ náà ni ó ti yé wa bẹ́ẹ̀ gbogbo ìgbà yẹn náà kò ṣe pé mo jókòó mo ń banújẹ́ kò ṣe pé mo jókòó mo ká lè mí ṣẹ̀ mi ì sọ fún èèyàn rí pé mi ì tí ì sọ pé ta ni mo ṣẹ̀ rí mo kàn rí bí ẹni pé ó ti dé náà nìyẹn ó ní láti kọ́kọ́ fún challenges láàyè nínú ayé pé ó ń bọ̀ lọ́jọ́ kan ṣé o lè takò ẹ̀ mo rí takò mo dẹ̀ ọmọ ayé ńgbà tó dé mo kọ́kọ́ sílẹ̀kùn fún ó dẹ̀ dé nìyẹn ọ̀rẹ́ everybody ní challenges tó bá ti ń ṣe entertainment wọn bí ẹrú máa wá so tó bá ti prepare fún òun ló máa ṣubú tó ní lè dìde mọ́ ó prepare fún pé ó ń bọ̀ ó dẹ̀ dé ó dẹ̀ welcome ẹ̀ àjọ jẹun àjọ mọ́mí àjọ rò pọ̀ àjọ ṣe everything all together nígbà tó dẹ̀ yà ó dẹ̀ sọ fún mi pé ọmọ ìyá mi bí mo ṣe wá kí ẹ tó ó dẹ̀ wá sọ pé ọmọ ìyá mi tí mo ṣe wá kí ẹ tó òfòró ó tí ẹ ṣe bí ẹni pé mo wà ń lé ẹ ṣé ò rí mi ni àmọ́ bí mo ní mo rí ẹ ó fún ẹ lóúnjẹ ó fún ẹ ní mímu ó fún ẹ ní gbogbo ẹ ìgbà tó dẹ̀ tásìkò tó fẹ́ máa lọ mo dẹ̀ tún sìn lọ tí mo ṣe sìn lọ challenges ṣe ń lọ oríire ń wọlé padà bó ṣe ń wọlé kò easy kó wọlé tán bóyá kẹ má bínú ó wọlé tán ṣá gbogbo nǹkan tó ń wọ̀ ẹ́ tó ń wọlé ọkọ̀ tó tó gbó rà yẹn tó fi rò bí á sì ò lè ra irọ́ múra ẹ̀ gan ni lájọ dọ́jà ó lè ríra jù mí lọ. nídìí fíìmù o bóyá kó má bínú yóò jọ bí ẹni pé mo ṣògùn owó lójú ẹ ni kọ́kọ́ tí ó kú kọtẹ́ ẹ̀rọ pé òkè ó yẹ kéèmì àtọ́sùn kọ́kọ́ tẹ̀ tákà ni iye tó wà láàkáǹtì mi ó mọ́ ni tó fi ń sọ pé olówó jù mí lọ azao tí mo fi wá tọrọ oúnjẹ ńlẹ̀ ẹ̀ àbí tí mo fi wá ya fíìmù tí mo sọ pé kó yá mi lówó irọ́ o ó bá ṣe hùn mi mo ṣe ń lò gbèsè ayé mi lọ́jọ́ kan náà ni máa kú dànù lọ́ọ̀tẹ̀ gbogbo ní star ṣe kíní kan ẹnìkan ní star jù ẹ lọ ẹnìkan wá máa kú dànù ni star wa gan ó ti lọ náà nìyẹn ẹlòmíín wà láàyè gan tí star ẹ lọmọ lára adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé tiwa ò lọ́mọ wa lára wọ́n lé wa mú ni àìdíyà kí bẹ́ẹ̀ bá ká mi mọ́ location ọ̀tẹ̀ ká mi mọ́ yìí ẹ lè rí interview yẹn ṣe fún mi àlùkùrẹ́ ẹ ní rí ṣe fún mi ṣá ní location ilẹ̀ ti ká mi mọ́ màá máa story yín ni pé mi ò ráyè ẹ mọ iye interview tó ń pè mí dédé ẹ̀dẹ̀ ń sọ fún mi pé ta ló stick kẹ̀ ó pọ̀ nú ayé fa bóyá kẹ́ ẹ tún channel yín síbòmí. ẹ ṣeun gẹ́gẹ́ bí nǹkan tí a ti ń gbọ́ a rí pé àwọn tó jẹ́ new artist tí wọ́n ṣe ń dìde tó dà pé wọ́n ń lò lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ń gbòòrò wọn lọ́wọ́lọ́wọ́ yìí a rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ń pè àwọn àgbààgbà industry àwọn àgbààgbà tó jẹ́ bí actors and actresses yìí wọ́n ń pè wọ́n ń lò wọ́n síṣẹ́ tó dẹ̀ jẹ́ nǹkan tó yẹ pé ó ń dùn àwọn àgbààgbà tí wọ́n ti ṣeré orí ìtàgé yìí tí wọ́n dẹ̀ ń fi opportunity tó bá ní tí wọ́n fi ń pariwo pé kọ́ máa pè àwọn náà torí pé àwọn ò níṣẹ́ míì ju iṣẹ́ orí ìtàgé pé tí ò bá kí ń ṣe pé wàhálà tí àwọn náà ṣe ó possible kó má sí nǹkan tó ń pè ní eré orí ìtàgé mọ́ kí lẹ rí sí nǹkan àti pé kí lẹ rò pé ó ń fà á tó fi dín pé àwọn ẹni tí à ń sọ yìí wọ́n ń pè àwọn àgbààgbà yìí síṣẹ́
ṣé àyè wọn ni kò yọ nínú industry ni àbí wọn kò decide láti má pè wọn. ọ̀rọ̀ yẹn tóbi. ṣe rí industry gangan fúnra ẹ̀ evil place ni. evil place. evil òun ni ibi tí wọ́n ń pè ní industry. tí mo ṣe wà yín sìn tẹ́lẹ̀ bá ń bá mi jà èmi àti ẹ̀ lájọ ní issue kò sí nǹkan tó kàn wọ́n tó kù wọ́n á take side ó possible yẹ pé ẹni yẹn ló ń pè wọ́n sí film lọ́wọ́lọ́wọ́ time yẹn gbogbo ọmọ take side ọmọ ṣubú ọmọ ní kò sí ọ parọ́ fún ni o wọ́n parọ́ fún ni o wọ́n ní sòótọ́ fún un torí pé ń pè wọ́n sí fíìmù lọ́wọ́ time yẹn lẹ́yìn ẹ̀ wọ́n bá tiẹ̀ jẹ́ bó ṣe rí nìyẹn ṣé wáyé táwọn àgbààgbà tẹ̀ ń sọ yìí nǹkan tó ti gbìn sí wọn lọ́kàn òun ló sì ń rìn dèní táwọn marketers wọ́n ti gbìn sí àwọn producers lọ́kàn wọ́n gbìn evil sí wọn lọ́kàn yìí. kí ni evil tó gbìn sí lọ́kàn ojú pé wọn ò lẹ́nu yìí mọ́ wọ́n jẹ́ kí wọ́n rí àwọn legend wọn bí ẹni pé wọn ò relevant mọ́. ṣe rí nígbà ayé marketers àwọn marketers ló jẹ́ kí producers máa rí àwọn kan pé wọn ò relevant mọ́ kó má lò wọ́n sí fíìmù wọn. so evil yẹn sì wà nínú wọn ó sì generate ní from one place to another. ṣé wọ́n rí evil yẹn gbogbo ló yẹ ká try láti kill. kò sí nǹkan tó jẹ́ pé nìkan ò wà relevant mọ́ ẹni tó ti ní star ayé ti mọ̀ is a legend. ṣé àwọn fans ẹ̀ ló sọ fún ẹ pé àwọn òwò mọ́ ni kò possible wọn lè sọ bẹ́ẹ̀ fún ẹ. ṣe rí ẹ ti fílẹ̀ pẹ̀lú àwọn fans ẹ̀ so ọ ti wá sọ pé wọn ò lu ẹni yìí mọ́ ó yẹ kí wọn lọ àwọn eléyìí mọ́ àwọn eléyìí ti di ẹni àná òun sọ fún oníṣẹ̀lẹ̀ ń lo òyìnbó láéláé òun sọ fún legend a whole legend òun wá ń pè ní ológo àná. How? Báwo ló tiẹ̀ ṣe jọra wọn? Báwo ló ṣe jọra wọn? Because tó bá fẹ́ lọ́pọlọ tó mọ nǹkan tó ń ṣe gangan ẹni tó ti ní star ti ní star. Ṣé o gbàgbé pé àwọn èèyàn làwọn tí wọ́n jẹ́ fans ẹ̀ tí wọ́n ń wò tó dẹ̀ ṣì wà láyé tí wọ́n ọ̀dẹ̀ wá báyìí pé àwọn òwò ẹni yìí mọ́. Ìwọ kò wà nínú ọ́fíìsì ó dẹ̀ gbin evil sọ́kọ̀ àwọn tó ń produce wípé ẹ má lo ẹni yìí mọ́. Gbé eléyìíkẹ́ ẹ má lò mọ́ eléyìíkẹ́ ẹ má lò mọ́ kò ní jẹ́ kí fíìmù yìí tà ìtìbá o bó ṣe pa ọgbà àgbàlagbà tí mo yín sọ yẹn o àwọn kò tẹ̀ tí dàgbà gan tún pa wọ́n tì ní lẹ́bù tó wà tó fi dàgbà mọ́ wọn ò lò wọ́n mọ́ àwa di pé actor ò wá ní pọ̀ mọ́ àwa di pé actor méjì yìí lọ́ọ́ lò ń sìn mẹ́ta yìí lọ́ọ́ lò ń sìn àwa di pé àwa máa lọ location kiri báwo ni fíìmù gan ṣe fẹ́ dùn nígbà tó bá ti fún ẹ ní 2 days tó fún ẹ yẹn script ẹ dẹ̀ béèrè fún 6-7 days kò ní 7 days yẹn fún ẹ torí pé ó tún lọ bò mí ó tó máa yẹ pé a ní actors tí wọn ti bá inú àwọn producers wa jẹ́ pé eléyìí ò rí nìmọ̀ eléyìí ló ń rí nísìn fáǹsì ẹni tó sọ pé ó ń rí nísìn yẹn ṣáwọn fáǹsì mọ̀ rí tẹ́lẹ̀ wọn mọ̀ rí ṣe bí torí pé ẹ lò sí fíìmù wọ́n ṣe mọ̀ ọ́ bẹ́ẹ̀ bá lò kò ní mọ̀ so ẹ má sọ pé àwọn kan wọ́n ti di old àwọn ti dàgbà ẹ má lò wọ́n sí fíìmù ẹ ṣe èmi ò ń ṣe inú ayé mi ó ya fíìmù kan wèrè láàfin ẹni tó mo lo àwọn face tuntun o mo lo àwọn àgbàlagbà náà ẹni tẹ́ sọ pé ti lò mọ́ yẹn ó wù mí kí n lò ó sí fíìmù mi ẹ̀yin kọ́ lẹ fẹ́ fún lówó ẹ̀yin kọ́ lẹ fẹ́ sanwó ẹ̀ kí ló kàn mí pẹ̀lú tí ẹ ó ti máa sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún mi tó bá sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún mi gan pé tí bá pè ẹ́ pé máa bọ̀ jẹ́ ká jọ ṣiṣẹ́ bá mi package iṣẹ́ yìí bẹ́ẹ̀ direct to coordinator tó wá sọ fún mi gbà Austin àwọn tẹ́ fẹ́ lò yìí gbogbo àwọn eléyìí wọ̀ ló mọ̀ màá ní tí bá máa kọ́ọ̀tì fóònù yẹn wọ́gọ́ fúnra mi nílò ẹ̀ mọ́ màá block yẹn ó ṣe máa sọ fún mi pé wọ́n lo ẹnìkan mọ́ ó gbẹ́ nìkan ni kí n lò iṣẹ́ tó dọ̀wọ́n pẹ́ nìyí ṣe tó fi ń jẹun tó fi ń gbọ́mọ nìyẹn báwo ló ṣe fíù lára ẹ nígbà tó fẹ́ sọ báwo ló ṣe fíù lára ẹ nígbà tó fẹ́ ọ̀tá ẹ̀ jáde má block ẹ̀ dànù àmọ́ wà sàkání mi mọ́ ẹni tó bá wù mí mo fẹ́ lò sí fíìmù iṣẹ́ tí mo wá ṣe bí tẹ́ ti bá mi wọ́n ní Austin àwọn thespian àwọn àgbààgbà fẹ́ ṣiṣẹ́
wá bá mi ràn wọ́n lọ́wọ́. Mo dẹ̀ kúrò lé bí 9 days mi ò dẹ̀ gbà kọ́bọ̀ mi ì gbà kọ́bọ̀ 9 days. So ó ní àwọn àgbààgbà fẹ́ ṣiṣẹ́, àwọn thespians, àwọn èèyàn pọ̀ ń bẹ̀, àwọn àgbàlagbà. Nígbà tí mo débẹ̀ mo kò rí àwọn àgbàlagbà yẹn lọ, mo wá jókòó mo ní àwọn pípé jẹ́ kí iṣẹ́ wa máa lọ́jọ́ ọ̀la. Àwọn marketers ló jẹ́ kí iṣẹ́ wa máa lọ́jọ́ ọ̀la. Kò ń ṣe pé bóyá fíìmù lọ́jọ́ ọ̀la, àwọn tí wọ́n jẹ́ kí fíìmù lọ́jọ́ ọ̀la nìyẹn. Àwọn tó pa oríṣiríṣi kàríà sílé nìyẹn, àwọn tó báyé kàríà jẹ́ nìyẹn. I was there, I was like, wow. Wọ́n á rí àwọn àgbàlagbà yẹn. Mo kò jókòó, wọ́n á jókòó, wọ́n á wo gbogbo wọn báyìí pé ìwọ lọ́run. Ẹni yìí, kí ló ṣe wọ́n tá a lè lò wọ́n sí fíìmù? Kò sí nǹkan kan tó ṣe wọ́n. Tẹ́nìkan bá darúgbó, ìrònú pé ẹ pa òun tì, òun ló jẹ́ kó darúgbó ju èjì ẹ̀ lọ. Nígbà tí mo débẹ̀, mo bá everybody ṣeré, èmi Ajírébi, èmi àti wọn àjọ ń ṣeré ni, Túbọ̀sún Ọdúnsì, bàbá yẹn àjọ ń very nice people. Like, ó wà accommodating to the extent wọn ò ní ní ẹ lára. Mi mọ reason, mi mọ problem wa. Even ni wa o, naturally. Ayáwèrè gan. Bá ṣe wà àrò ló yẹ kí gbogbo wa wà. Ẹ ṣeun gan o. Gẹ́gẹ́ bí àwọn nǹkan tí ẹ sọ kalẹ̀, ǹjẹ́ ní gbogbo ìgbà tó yẹ pé ẹ fi sílé àbí tí gbogbo challenges yẹn happen, ǹjẹ́ ṣé ẹ encounter ní pé ẹ má pè Austin mọ́, ẹ má pè Austin mọ́, ẹ má pè Austin mọ́, ǹjẹ́ ẹ encounter irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn? Ìyẹn pọ̀ gan. Ìyẹn pọ̀ débi pé ẹni tí mo ti lọ normal táìmù tí mo mọ̀ nínú ayé wípé tí cast bá pé bí 10-20 ní location yẹn tí mo mọ̀ nínú ayé pé mi lọ fẹ́ gbé síwájú. Táìmù tí mo sọ yìí, táìmù CD tó ti ṣe YouTube tó ti ṣe social media, tí mo mọ̀ frankly nínú mi wípé fíìmù tó pè mí sí yẹn bí èèyàn mo lè ṣe fún ẹ lọ́fẹ̀ẹ́. Ó yá táìmù yẹn mo tún sọ o, tó bá tún wá pè mí Tony Austin, nǹkan tó ṣe rẹ̀ ní pé jọ mi ní jẹ́ kó sọ̀rọ̀ jù, màá ní kí ló fẹ́. Ó dáa, tó bá yẹ pé kan tó fẹ́ nìyẹn, owó tó níyẹn mi ò lè gbà, mò ń bọ̀ wá bá ẹ ṣe lọ́fẹ̀ẹ́, mo fẹ́ dá ẹ lókoòwò. Mo mọ àwọn èèyàn tí mo ṣe fún bẹ́ẹ̀ tó pọ̀, tí wọ́n dẹ̀ tí wọ́n á rí mi, tí wọ́n wá kí mi, tí wọ́n kí mi torí pé àwọn èèyàn ń bá mi jà. Wọ́n á wò pé ìwọ náà mo dá ẹ lókoòwò, fíìmù ló ń ṣe, tí n bá fún ẹ lówó máa ná. Àmọ́ pé mo wá bá ẹ ṣe tí mo mọ̀ ní táìmù yẹn pé mákẹ́tì ń béèrè fún mi, mo ti dá ẹ lókoòwò. Mi ò wá ṣẹ̀ rárá nítorí pé mo wá níṣòro pẹ̀lú àwọn marketers. Ìwọ náà wá join body. Even níbi tá a wà yìí sẹ̀. Irú àwọn ohun gangan tí ẹ ti ṣe orúkọ bẹ́ẹ̀ fún tọ́dẹ̀. Ọ̀pọ̀ mi lè dárúkọ tán, ọmọ ra wọn. Ọmọ ra wọn, ìlú kan bóòsì, ìlú kan ra wọn. Ẹni tó fẹ́ bẹ̀rẹ̀ directing, ó fi wá bẹ̀rẹ̀ directing. Àmọ́ bàbá first film tá fẹ́ direct rẹ̀, àjẹmọ́ pé tábà ti lò yín, wọn ò ní gbà lọ́wọ́ wa, ẹ jọ̀ọ́ ṣàánú wa kí lẹ fẹ́. Bàbá ìṣàánú wa. Tí mo mọ̀ wípé fíìmù yẹn tó fẹ́ yà ẹ́ ó ṣe ṣe kó má dà. Mo mọ̀ o. Mo dẹ̀ fẹ́ lọ help ẹ̀. Later, ó wáyé ẹ̀bí director. Ó ṣe bálabàla, orí mi kò kí mi. Nice one. Kò bí mi inú. Ìwà èèyàn ń bí mi inú púpọ̀ jù. Mo ti rí tó nínú ayé débi kí wà ẹ́ bí mi inú lọ. Àbí mo wá fẹ́ pè ẹ́ sí fíìmù. Mo pè ẹ́ lálákọ̀ọ́kọ́ ọ̀nà àwòráyè. Wọ́n á sẹ́ǹsì pé dà pé torí pé òun bẹ́ẹ̀ ni í ṣe. Ó fẹ́ kọ́ rí pé òun bá mi ṣe. Àrà fẹ́ pa ènìyàn. Ní ilé pè ọmọ tí dáyé máa fi parẹ́ o. Tí dáyé máa fi parẹ́. Bọ́ mi mú ẹ lọ́ta o. Wá kí mi, à sọ̀rọ̀. Kódà mi ní mẹ́nu bá fún ẹ pé ṣẹ̀ mí. Kí ló fi ṣẹ̀ mí? Ṣé mo pè ẹ́ sí fíìmù ni wọ́n ṣàrí ẹ ń bẹ̀?
fíìmù Austin everybody ń dúró dè bọ̀bọ̀ ó lè máa ro olókun ọlọ́kun ẹ o pé Austin báwo bọ̀bọ̀ anytime tí fíìmù Austin fẹ́ jáde yẹn Austin fẹ́ ṣe fíìmù ẹ fẹ́ jáde láàárọ̀ la wọ́n dúró dè ó ti lọ ó ní wọ́n sọ fún mi pé kí báwo lè ṣe jẹ́ òṣèré nìyẹn. ẹ ṣeun gan ẹ ṣeun gan. Kí ni àwọn ìbáṣepọ̀ tẹ́ ní pẹ̀lú àwọn akẹgbẹ́ yín bí àwọn Ibrahim Chatta, Ọdúnladé Adékọ́lá àti àwọn tó jẹ́ bí A-list actors tí wọ́n ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí? Irú ìbáṣepọ̀ gangan lẹ ní pẹ̀lú àwọn people tí mo dárúkọ wọ̀nyí. ẹ̀yin lẹ pé wọ́n ní A-list actor ẹ̀fún bó ṣe wù yín kẹ́ pé ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ èmi ò mọ̀ bí tí wọ́n ti ṣe meeting yẹn o bẹ́ẹ̀ meeting kan wà tí ẹ máa ń ṣe lẹ́yìn táwọn ò mọ̀ tẹ́ fi kóra yín jọ tẹ́ fi ń pa àwọn kan ní A-list actor I don't know èmi mọ̀ nǹkan tó bá jájòjì fún èèyàn máa ń wò ó lè lọ́dọ̀ tí A-list actor so èmi ò wá mọ̀ bí tẹ́ ti ṣe meeting yẹn mi ìdàwà mọ̀ bí àwọn onífíìmù jókòó ṣe tẹ́ fi sọ pé àwọn A-list actor rèé bọ́bọ́ lọ́dọ̀ tí A-list actor ò ní sọ wájú mi pé A-list actor ni wá n kì í ṣe Yorùbá actor ni mí ó lè pè mí lamẹ́ríkà lọ́la màá dáhùn ó lè pè mí ní UK lọ́la màá dáhùn gbogbo ibikíbi tí ọba ti mú kọ́ pè mí màá dáhùn lóhùn problem gbogbo tá a ní Yorùbá industry most of ẹ̀yin tẹ́ máa ń ṣe interview fún wa àbí ẹ̀yin tẹ́ máa ń wò wá lé òun ni ṣe rí ẹ má máa fi àwọn actors kan nǹkan tó pa àwọn bàbá yẹn gan sílé nìyẹn tẹ́ bá mọ̀ nígbà tí ẹ bá ń categorize àwọn actors ibo lẹ máa fi àwọn bàbá tó dàgbà yẹn sí so ẹ ní ríbi fi wọ́n sí mọ́ ẹ ṣe fi wọ́n sílé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ an actor is an actor ẹni tó ti lò tipẹ́ tí wọ́n lò ọjọ́ tẹ́ bá gbé wá tẹ́ lò ìgbà ilé wọn mọ̀ pé é lòun náà tẹ́ sọ pé wọn lò mọ́ ẹ gbé wá fúnra yín wò kẹ́kọ̀ọ́ gbéṣẹ́ ńlá kan lé lórí ẹ máa mọ̀ pé é ni kò sí nǹkan tó ń jẹ́ A kò sí nǹkan tó ń jẹ́ B an actor is an actor tó bá ti ní face upcoming actor different a celebrity ó wà pé eléyìí ó ti ní face so ẹnìkan máa sọ fún mi pé A-list actor lẹ́nìkan wọ́n lè gbà èmi ò gbà fún wọn ni ìdí tí mi fi gbà fún wọn bóyá torí ẹ̀ lọ sọ pé ó ní ìgbéraga báwo mo yẹ máa gbà fún apẹ ẹgbẹ́ mi tájọ ń ṣe fíìmù tájọ ní fáǹsì tó ní tiẹ̀ tí mo ní tèmi kí ló ń gbé inú ẹ tó fi rò bí fáǹsì ẹ pọ̀ ju tèmi lọ kí ló fi rò ó lọ́kùn ẹ pé mo ní fáǹsì jù lọ torí kí ni torí pé fíìmù ẹ tà ju fíìmù lọ lẹ́nu irọ́ ló pa fíìmù tèmi náà lè tà ju tiẹ̀ láàárọ̀ la fíìmù lájọ ṣe àjọ kiri búrẹ́dì ó lè trend lónìí kí fíìmù tèmi náà trend láàárọ̀ la ṣe bẹ́ẹ̀mi náà fi gbà kan trend gigigigigi fíìmù mi ti wá trend ju fíìmù mi lọ mi ò tún sinmi fíìmù mi náà ṣì máa trend ju fíìmù àwọn kan lọ torí mi ò sinmi wọ́n àdé ṣe máa ṣe dọjọ́ alẹ́ nìyẹn tẹ́mi ó fi bọ́ lára èmi lè wá like àwọn tó máa ń kọ́mẹ̀ntì sọnù ká máa lọ sí comment section ká máa tójọ́ ká máa búyàn kọ́mẹ̀ntì yìí máa ń dùn mọ́ ẹ bá búra nìṣe. ẹ ṣeun gbogbo àwọn ènìyàn nílé àwọn gbàgbà àwọn olólùfẹ́ yín wọ́n retí pé bóyá yìí náà máa ṣe cinema movie ǹjẹ́ ṣé kí n ṣe máa retí lórí ọ̀rọ̀ cinema movie kí lẹ̀ ń pò pọ̀ lórí ẹ̀ ṣé ó sì máa wá sí ìmúṣẹ. nǹkan tó ṣẹlẹ̀ lórí cinema movie yẹn ni pé mi ò lè fowó ara mi ya cinema. kí nìdí. ìdí pọ̀ tí má fẹ́ ya movie tó jẹ́ cinema mo fẹ́ shock àwọn èèyàn tó pọ̀ gan tí má dẹ̀ fẹ́ shock àwọn èèyàn tó pọ̀ gan mo máa ní ìdí bí a pé ṣé company ló sponsor mi ṣé ìjọba ló sponsor mi fíìmù yẹn ní láti làmìlàkà kò gbọ́dọ̀ jẹ́ fíìmù táwọn èèyàn yà táwọn pé Nigerians ń yà because àwọn tó tún lọ cinema náà drama náà ló tún yà kíní kankan náà drama náà ló tún yà ìgbà kankan drama náà ló tún yà ó ti yé wa bẹ́ẹ̀ so I just need to do something different entirely that was the plan yẹn lè rí tí bá ní kí n ná owó ara mi yóò lọ fà so company láti ṣe kíni Austin jẹ́ ká ṣe kíni tí mo dẹ̀ nígbàgbọ́ ń pé Yorùbá industry government pọ̀ ṣe nǹkan kan torí our fun of pé
kẹ́ni bá ti ṣe fíìmù kan tó yẹ pọ́ lo sword nínú ẹ̀ àwọn èèyàn bíi 30 náà ló bá ṣe doesn't make any sense ẹni tí ṣe ó ti lo sword ó ṣe gbọ́ ṣàwò ó jẹ lọ ẹ wá rí pé Yorùbá film industry àwọn bíi 10-20 náà wá ṣe the same thing pẹ̀lú ẹ̀ no fíìmù kì í work bẹ́ẹ̀ fún filmmakers a kì í ṣe bí filmmaker ní Nàìjíríà mostly Yorùbá ẹ fílẹ̀ ó ti ṣe tọ̀dọ̀ tiẹ̀ ẹ ṣe tọ̀dọ̀ tiyín náà ẹ gain ground ṣé bó ṣe tọ̀dọ̀ tiẹ̀ ẹ gbogbo wọn ń ṣe kọ̀ọ̀kan náà ó ṣe kọ̀ọ̀kan náà doesn't make any sense tó mi ò mi mọ ẹ̀yin tẹ́ ń wò ẹ̀yin tẹ́ ń wò náà ó ti yé yín mi ì sọ pé mo mọ̀ ṣe o mi ì dẹ̀ sọ pé wọn ò mọ̀ ṣe o everybody ló mọ bó ṣe mọ nǹkan ẹ ṣe sí ó kàn sọ pé ká má máa dà sójú kan náà everybody náà máa ní tactics tiẹ̀ pé jẹ́ kí n ṣe tèmi báyìí jẹ́ kí n ṣe tèmi báyìí jẹ́ kí n ṣe tèmi báyìí sọ bó ṣe rí nìyẹn. ẹ ṣeun so ǹjẹ́ tí sponsors bá tiẹ̀ wá dé léni báyìí ǹjẹ́ ṣé ẹ nítàn tẹ́ fẹ́ yà. mi ò nítàn lásán mo nítàn tẹ̀ pé ẹni tó like mi ara tó fẹ́ràn mi ara mo fi kàádà mo fi búra tó bá wo fíìmù yá like mi akọni mi like bọ̀bọ̀ yìí o mo like fíìmù owó ní sinimá owó òun ni movie lọ́wọ́ náà fíìmù eléyìí ó ti ẹ̀dùn ijó òbèrè lọ́wọ́ ìgbèlè ló fi ya fíìmù yẹn compare to fíìmù tó sọ pé ó dùn yẹn that is to say ẹni tó ya fíìmù yìí tó fíìmù pé kò dùn yẹn tó bá rí owó á yá ju ẹni tó rò bí fíìmù yẹn dùn yẹn lọ owó ni movie owó ni mo ya fíìmù kan lọ́wọ́ mo ya fíìmù kan wèrè láàfin mo ya méjèèjì papọ̀ àti chapter 4 ìgbà tí mo ya chapter 4 lọ́wọ́ Kọ́lá wá pè mí ìyẹn ọkọ Tóyìn wọ́n ní Austin ìyàwó mi yaṣẹ́ kan lọ́wọ́ which is Obasabi aunty mo dẹ̀ fẹ́ kó wà lórí set yẹn mo ní mi ò ráyè wọ́n ní mo dẹ̀ fẹ́ kó wà ń bẹ̀ o mo ní mi ò ráyè ó cut onígbà mo yìí máa ṣe mí ní ìráyè mo ń shoot lọ́wọ́ Tóyìn ọ̀dọ̀ mi ní àwọn èèyàn pọ̀ tó mọ Ibrahim lọ́dọ̀ mi Ibrahim Ìtẹ̀lẹ̀ àwọn èèyàn pọ̀ tó mọ̀ lọ́dọ̀ mi àbá ọ̀dọ̀ mi ní Paso ti mọ̀ ọ̀dọ̀ mi ní Tóyìn Àìmákù ti mọ̀ ọ̀dọ̀ mi ní Fẹ́mi Adébáyọ̀ ti mọ̀ ọ̀dọ̀ mi ní so many people ti mọ̀ so tó bá náà ń ṣe fíìmù nígbà kan ń ṣe èèyàn máa ń ṣe fíìmù abẹ́lé èèyàn ṣe fíìmù dẹ́gbẹ́ èèyàn sì ń ṣe pé wọn ò tí ì mọ̀ wọ́n ibo láti mọ̀ ẹ́ gangan àwọn fáǹsì tó pọ̀ ní fáǹsì lọ́jọ́ tèmi wọ́n á sọ fún Ibrahim Yekini pé àwa a mọ̀ ẹ́ tú Austin Emmanuel mi àwọn fáǹsì tó pọ̀ wọ́n máa sọ fún bẹ́ẹ̀ pé mo mọ Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀ tú Austin Emmanuel wọ́n máa sọ fún bẹ́ẹ̀ àwọn fáǹsì máa sọ fún àwọn fáǹsì tó bá jẹ́ film lovers tó wo film láti ilẹ̀ tó kì í ṣe àwọn tí wọ́n ń wo social media tó jẹ́ pé fíìmù náà ń wò láti ilẹ̀ wọ́n sọ fún mi pé àwọn mọ Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀ tú Austin Emmanuel so legacy yìí ò lè parẹ́ tó bá ní òun fẹ́ parẹ́ kò ní ṣe parẹ́ nǹkan tó ti wà nílẹ̀ ni so wọ́n mọ èmi true òun wọ́n mọ òun true èmi so tó bá wá ń trend lẹ́nìí kó ṣọ́ra trend. ẹ ṣeun gan gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ ẹni true Don Richard ló mú wá ní pé ẹni yìí eléré orí ìtàgé ni ṣé gbogbo ìgbà tí wọ́n mú Ibrahim Yekini wá sọ́dọ̀ yìí ǹjẹ́ ṣé wọ́n mú wá gẹ́gẹ́ bíi pé kó wá kọ́ṣẹ́ sí ni àbí wọ́n mú ọ̀gáṣẹ́ ni ní gbogbo ìgbà náà. mú wá kó wá kọ́ṣẹ́ ọ̀gá ẹ̀ ni Bobby J ibẹ̀ ni Don Richard ti mú àwọn yẹn ló fà á lé Don Richard lọ́wọ́ ó dàbí ẹni pé ó ṣe pé ó ti kọ́ṣẹ́ tán ó ti yé wa bọ́ ó ti according to nígbà tí Don Richard máa mú dé ó ní ó ti ń ṣe fíìmù òun bá direct fíìmù ẹ̀ ṣé ó ti yé wa mú ok so ó ti ń ṣe fíìmù ní ọ̀dọ̀ tiẹ̀ kí Don Richard tó mú wá sí ibi báyìí sọ́dọ̀ ti tọ̀dọ̀ ti tèmi ṣé ó ti yé wa through Don Richard ló ṣe dọ́dọ̀ mi through Don Richard ni mo ṣe mọ̀ báwọn yẹn
ó ní mo mọ̀ ó wá ní ó sọ pé mi mọ̀ òun through ìyá ìyàwó mi wá introduce òun sí mi as a writer òun mo ní ṣe ó mu kólóòsì ìgbà tó ń sọ ni no na how does that even make sense to him mo mọ̀ through ìyá ìyàwó ẹ̀ ló wá introduce mi sí òun Ibrahim ó jẹ́ ṣọ́ra trend. Ẹ ṣeun gan pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tí ẹ ti bá wa ṣàlàyé yìí ǹjẹ́ ẹ ní sinimá kankan tí ẹ fẹ́ fi àsìkò yìí ẹ fẹ́ fi sọ fún gbogbo aráalé àti àwọn olólùfẹ́ yín tí kí wọ́n lọ wò yálà tó jẹ́ tiyín àbí kẹ̀tẹ̀ bá ènìyàn ṣe kẹ bá dárúkọ bí tí wọ́n ti láti lọ wò. fíìmù tí mi ò tí gbé jáde tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ jáde Wèrè Láàfin chapter 4 001 mo ti yà wọ́n sílẹ̀ new movies tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ jáde. Wèrè Láàfin mo kàn rọra poster lẹ́ẹ̀mejì àti advert ṣe fẹ́ gbọ́ láàrin èmi àti ẹni hostel trend mo kàn rọra poster yẹn láàrin èmi àti lọ́jọ́ tèmi ó ti wà ní piracy ó ti pirate ẹ̀ jáde tó trend lọ pirate fíìmù ẹ̀ ó ti wà ó ti pirate ó ti ń tà ní CD wọ́n ti mú àwọn èèyàn wọ́n ti ń ná wọn tó ti ń ṣe fídíò send sí mi pé eléyìí ti pirate Wèrè Láàfin ó ti ṣe wọ́n send poster sí mi wọ́n mú àwọn tó ń pirate ẹ̀ tó ń tà kiri nílùú fíìmù tuntun ni o ẹ̀dẹ̀ ní kò trend ẹ̀dẹ̀ ní ó still trend ẹ má máa múra yín gan. Wèrè Láàfin tí ẹ dárúkọ yìí kí ló bá táìtù Wèrè Láàfin jáde gẹ́gẹ́ kí lẹ rò débẹ̀ tẹ́ fi pè sinimá ní Wèrè Láàfin. mo sọ pé mo fẹ́ yà múvi kan Wèrè Láàfin ó dẹ̀ ti wá yà múvi yẹn Wèrè Láàfin ni ẹ bá wò múvi yẹn ẹ mú tó bá jáde ní múvi lẹ ti máa wò. ọlọ ganu sílẹ̀ àbí. ọlọ ganu sílẹ̀. ẹ ṣeun gan. ǹjẹ́ ní àmọ̀ràn kan fún gbogbo àwọn tó ń gbìmọ̀ láti ṣeré orí ìtàgé àti àwọn tó ti wà níbẹ̀ àmọ̀ràn kan ṣe òun lẹ ní fún wọn. kẹsàn-án ẹ̀mí àtàwọn ọ̀rọ̀ mo fẹ́ ní fún ẹni tó fẹ́ ṣeré ìtàgé èyí tó máa ń kó ṣe tó máa ń kó má ṣe lọ́kàn mi. ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ yín. Thank you sir.